highway to go to grave or prison in the hands of this lover, IYABO, OJO, and Dorcas. Number one, there was someone, Dorcas. Facebook, some of you on Facebook, you know what is going on. IYABO, OJO is not going to distract us. Instead, we will continue to expose IYABO, OJO, Dorcas, and how she destroyed people for donations. There was one client of IYABO, OJO. Tó ẹ̀yin èèyàn wa, a tún ti mú wá o lórí ọ̀rọ̀ IYABO, OJO pẹ̀lú LIZZY ANJORIN. Ẹ̀yin èèyàn wa, eléyìí náà pè ní ohun gbóná fẹ̀lifẹ̀li. Ẹ farabalẹ̀ o kí ẹ wo fídíò ìdè parí nítorí àṣírí ńláńlá kan bẹ nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀ kí ẹ máa bá wa ká lọ. She has been defaming for a very long time. She came in order for me to arrest. Because I know their tricks, I did not make any arrest. Instead, I empowered her in the eyes of the public, in the whole world. After empowering her, she went back and continued with what IYABO, OJO taught her and Dorcas taught her. Even if this country does not have law, we all should know that the person has committed, I won't say that until it's been proven by court, but we know the person has committed. Number one, you all don't know why I don't take them to court. When IYABO just sent a criminal out to bully people to point of no return. One, if you take them to court, they will start donations. Two, if you take them to station, they will start donations. Most especially Dorcas. When Dorcas sees that the person, Dorcas and IYABO, OJO, when they see that the person has children or has a child, the case becomes more profitable to IYABO, OJO, and Dorcas. Now, I want you guys to note today's date. Today is 12th of August, 2025. Because me, I don't send people to prison, you know, as you are looking at me. I don't send people to court. I don't go to station. I'm purposely saying this because Dorcas had already rented an apartment where the so-called person took her children to. Now, unknowingly to IYABO, OJO, and Dorcas donation instruments, that the reason Dorcas and IYABO migrate her and her children to another house is to send her a journey of no return, either now or in future. Koko be say the person may go a journey of no return. The reason why Dorcas now rented an apartment for the person, the instrument, is to continually use the children for donation, while the mother has gone to a journey of no return. The journey of no return may be legally or irú ìtí Dorcas ṣe fún ìyá àbèjì. Ṣé mọ̀ pé ìgbà tí Dorcas fẹ́ yanjú ìyá àbèjì, Dorcas gbé ìyá àbèjì kó lọ́dọ̀ àwọn ayaba Framade, ó lọ dàgbà ilé fún. Nígbà tó lọ dàgbà ilé fún, ṣé ń gbọ́ mi nǹkan tí mi sọ fún yín? Ó wá bẹ̀rẹ̀ sí ní fi gbowó. Dorcas bẹ̀rẹ̀ sí ní fi ìyá àbèjì gbowó. Nígbà tí Dorcas rí wípé òun ti wà Nàìjíríà, ebi yẹn pọ̀. Báwo lòun ṣe fẹ́ ṣe? Ọlọ́pàá wá fún 1 or 2, 3 cases. Dorcas wò pé ẹ jẹ́ kóun yanjú ìyá àbèjì. Tóun bá yanjú ìyá àbèjì, bóyá kéèsì yẹn máa shift sórí àwọn ayaba. Ẹ mọ̀ pé àwọn blackmailers ẹ̀ wọ́n gọ̀, wọ́n gbọ́n.
kò sí ìtò education nu wọn, kò sí ìtò níláárí, kò sí ìtò lálùbáríkà nu wọn ọgbọ́n. Now Dorcas ó yanjú ìyá ìbejì dànù. Ńgbà tó yanjú ìyá ìbejì, Dorcas wá wò pé game tó fẹ́ gbá fún ayaba Framade ó dà pé kò fẹ́ work. Ó gbé akotori ìyá ìbejì, ó gbé sá lọ. Wọ́n padà track Dorcas ní point of entry lọ́nà Kútọ̀nù níbi tó ti fẹ́ escape. Wọ́n gbé case yẹn lọ sí station. Nigerian police, Dorcas purọ́ fún wọn pé òun lóyún. Ó ní oògùn kan tó ń lò nínú cell. Oògùn tó máa ń lò nínú cell yẹn ó ti kọ́kọ́ lò kan lálágbọn. Ó máa bẹ̀rẹ̀ sí ní bleed. Oògùn yẹn ni wọ́n máa fi ń gba court order fún wọn pé kán lọ treat ara wọn. Òun lè fi rí tí Dorcas bẹ̀rẹ̀ sí ní bleed ní alágbọn. Nígbà tí wọ́n wá ti Dorcas mẹ́wọ̀n ní Abuja, Dorcas wá bẹ̀rẹ̀ sí ní lo oògùn tí wọ́n máa ń fún àwọn obìnrin tí wọ́n sọ pé ikùn wọn máa ń wú pé wọ́n lóyún tí wọ́n lóyún. Oògùn yẹn ni Dorcas ń lò. Torí láti last year February Dorcas ò tí bímọ up till now. Nígbà tí Dorcas wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá, kàkà kí àwọn ọlọ́pàá wá ṣe the needful lórí kéèsì ìyá ìbejì, Dorcas wá parọ́ fún wọn pé òun lóyún. Wọ́n wá fi Dorcas lẹ̀ pé kó lọ treat rẹ̀ since tó ti wà nínú oyún. Òun ni Dorcas fi sá lọ. Now Dorcas ń wá owó tó fẹ́ fi jẹun, Dorcas ò rí. Dorcas àti Ìyábọ̀ Òjó tẹ́ bá rántí ní ìjẹfà, nígbà tí Dorcas ń gba owó fún Ìyábọ̀ Òjó, Ìyábọ̀ Òjó was then laughing and clapping for Dorcas. But when we casted the donation, Ìyábọ̀ Òjó made disclaimer. Lọ́jọ́ kejì wọ́n padà wọlé lọ. Nǹkan tó padà wọlé lọ ṣe náà ni wípé ta ní instrument tó wà ńlẹ̀ fáwọn táwọn lè fi gba donation. Tó bá dẹ̀ ṣeéṣe káwọn yanjú ẹ̀ dànù. Now Dorcas bring issue of Odukun mortuary. Odukun mortuary has been coming for my family, my children, my husband, myself, my business. She has done a lot. And of course, you know, we took the necessary steps. The reason why we took the necessary step is this. Ìyábọ̀ Òjó said he tracked down Samson. So one of Ìyábọ̀ Òjó's clients need to be picked. Thank God when Odukun mortuary got to the station, she confessed that she's working for Ìyábọ̀ Òjó, that she's defending Ìyábọ̀ Òjó. As a matter of fact, some of the exhibits she gave was Lizzy Anjorin locked so person up in Abuja. It was Ìyábọ̀ Òjó that helped the person. And they asked her, do you have the evidence? She said yes. So that was the reason why she was picked. Am I making sense now? She was picked up. Interrogation commenced. She gave necessary exhibits and all that. So the Nigerian police proceeded to court. And the reason why I'm doing this show is to liberate the society. What is law? How does it work? Then do not donate to where they are destroying people. There is a spiritual consequence. There will be a spiritual consequence or legal consequence. In case tí case yẹn bá déwájú ọlọ́pàá tó bá fẹ́ ṣiṣẹ́ gidi, wọ́n lè ní gbogbo ẹ̀yin tẹ́ ń dáwó fún wọn kó lọ pick yín up. Wọ́n wá bẹ̀ lọ́wọ́ yín pé owó kílẹ̀ ń dá fún wọn. Ẹni yẹn wọ́n wá tọrọ àánú. Ọlọ́pàá máa wá béèrè pé àánú kí ni? Ṣọ́fọ́ lójú ni àbọ̀rọ̀ lẹ́sẹ̀. Ẹni pé kí lẹ fẹ́ sọ fún wọn? Ẹ má rò wípé bí Nàìjíríà ṣe rí lẹ́ni ló máa rí lọ́la. Ẹ má wò pé torí ọlọ́pàá kò ṣe iṣẹ́ bó ṣe yẹ kán ṣe lẹ́ni, kò mí wípé ọlọ́pàá mi ò ní dìde lọ́la. Ẹ má gbàgbé pé àwọn ọlọ́pàá kan ló wà lórí oyè lánàá tí wọ́n tún kọ́mẹ̀ntì lọ́ndà Dorcas nígbà tí Dorcas ń pa àwọn èèyàn lẹ́kún. Ẹ rí pé ìgbà táwọn ọlọ́pàá yẹn kúrò
Dorcas padà di èrò ẹ̀wọ̀n gbére. Dorcas dẹ̀ wọ wanted list. I have warned you as a youth on this cyberspace, and I will continue to warn you. Do not choose part of destroying people. My biological children are in front of me as I speak. Sherry àwọn ọmọ yìí, ẹ kọjú báyìí. No, ẹ kọjú báyìí. Okay, ẹ kọjú bẹ́ẹ̀ yẹn. Ẹ kọjú bẹ́ẹ̀ yẹn. Ẹ wá ọmọ tí mo train lọ́wọ́lọ́wọ́. Mo. Sherry mo epo. Sherry àwọn ọmọ tí mo train. Sherry wọn. 2 of them are my biological children, while 3 others are adopted children. Sherry, kí lẹ rí tá ń ṣe? Sherry passion là ń ṣe. Sherry, oya, oya. Èmi ò lè ká àwọn ọmọ tèmi ní ṣaṣẹ́wó. You see, 2 of them are my biological children, while 3 of them are my adopted children. Kí lẹ rí tá ń ṣe láàárọ̀ kùtùkùtù yìí? Mo ń kọ́ wọn ní iṣẹ́. Ṣó ti ẹ̀yin nǹkan tí mi sọ? As a youth, don't choose part of destruction. Don't choose path of destruction. You are living in Ogun State or your state, everywhere, or you are living in diaspora. If you choose destructive paths, tó bá backfire, ìwọ nìkan ló máa lọ ẹ̀wọ̀n. The reason why I am exposing Dorcas and IYABO OJO on this matter is this. The Nigerian police proceeded to court. The court, okay, jẹ́ kí n wò bóyá portable ti wá again. Ṣé ti rí àwọn ọmọ mi nìyẹn? Mi kú mọ̀ pé màá ṣe show láàárọ̀ yìí. Ẹ rí bí mo ṣe rí. Tó bá yá wá ní ìyá wọn ò ní sinmi. Àwọn òṣè lórí burúkú IYABO OJO tó ń pa àwọn ọmọ mẹ̀kúnnù lẹ́kún fi gba donation. I train them. Gbogbo wọn ló níṣẹ́ ọwọ́ mi ìtàn tún ń kọ́. Bẹ́ẹ̀ mi ṣe nìyẹn. Ó ti yé now. The reason why I am exposing this fraud is being committed by Dorcas, IYABO OJO, and Odukun Mortuary in order to collect donation. Number 1, in the Federal High Court of Nigeria, Lagos Judiciary, holding at Lagos, suit number. Ẹ jẹ́ kí n fi hàn yín. Ẹ jẹ́ kí n yọ fún yín. Ẹ jẹ́ kí n yọ fún yín. Ẹ jẹ́ kí n clean ojú kámẹ́rà mi. Mo bọ̀. Ṣé ti rí dáadáa? Ẹ ti rí dáadáa. Now, this is not genuine. This is not genuine. Ẹ ti rí. Oh God, kí ló ti kíní ṣe báyìí? Oh, ṣé rí? Mo mà rógò. Okay, ẹ já ṣe báyìí. Ẹ má bínú. Ṣùgbọ́n mi pa náà. Ó máa tàn padà sí. Mo ń bọ̀ ẹ̀yin èèyàn mẹ́jọ. Ó máa tàn padà sí. Torí kò yé mi tó ṣe ń block. Paná káwọ̀. Ó yá filẹ̀. Ó yá pa ó bounce lọ tiri. Good. Ṣátìrí. Ẹ ti lórúkọ tó wà ńbẹ̀. For the enforcement of their fundamental human rights to dignity of human person and personal liberty guaranteed under Section 34-35 Constitution of Federal Republic of Nigeria 1999 between Etiri, Aisha Elizabeth Anjorin, Lizzy Anjorin respondent, Officer Sunday. Ó dà kan wọ́n fi phone number ọlọ́pàá sí o. IYABO OJO ó tún fi phone number ọlọ́pàá sí. IYABO OJO invade the privacy ọlọ́pàá. Really? Ẹ̀yin Nigerians tẹ́ ń wo kíní. Ṣé rí pé lẹ́ni àbí lọ́la Lizzy Anjorin kan ló rán yàn lẹ́wọ̀n o. Iṣẹ́ tí IYABO OJO àti Dorcas ń ṣe rè. Tán fi rán àwọn irinṣẹ́ wọn lẹ́wọ̀n fi gba donation o. I am here to clear my name o. Ṣé ti rí nǹkan tán gbé síta o, kò kàn mí o. Assistant Inspector General of Police Zone 2 Command. Ṣé ti rí originating motion on notice
brought pursuit to section blah 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 etiri èmi kọ́ o màá ká ìtókù fún yín. Let me show people nǹkan tí Ìyábọ̀ Òjó fẹ́ fi gba donation nìyẹn o àti Dorcas ẹ má dáwó síbẹ̀ o èmi kọ́ ni mo tì wọ́n lọ invade privacy ọlọ́pàá o èmi kọ́ o Nigerian sí o ẹ mọ̀ pé Ìyábọ̀ Òjó ló máa ń ṣe gbogbo nǹkan báyìí ẹ ti rí Ìyábọ̀ Òjó mo ń bọ̀ ẹ ti rí kò sí ilé ẹjọ́ ẹ ti rí wọ́n máa ń sáàbù èèyàn nírú dọ́kúmẹ́ǹtì yìí ni o wọn kì í gbé online o ẹ rántí pé Ìyábọ̀ Òjó ló ṣe báyìí London Gistlover àti amẹ̀bọ̀ Gistlover ṣe ẹ rántí ẹ jẹ́ kí n lọ. So ẹ wo ti Dorcas àti Ìyábọ̀ Òjó ẹ ti rí nǹkan tán ṣe ẹ ti rí wọ́n post ẹ̀ online ni o sórí gbogbo bloggers then mo ń bọ̀ ti Ìyábọ̀ Òjó rèé ẹ ti rí under amẹ̀bọ̀ ẹ rí pé Ìyábọ̀ Òjó náà gbé phone number ọlọ́pàá síta secret code ilé ọ̀dọ̀ mi àti secret VIP number mi ẹ ti rí bí Ìyábọ̀ Òjó ṣe post ẹ̀ sórí Gistlover tamẹ̀bọ̀ Gistlover àṣírí Ìyábọ̀ Òjó tútù o àṣírí Ìyábọ̀ Òjó tútù o lẹ́ẹ̀kan sí let me show you ẹ mọ̀ pé èmi ò fẹ́ pẹ́ lórí kinní ṣe ti rí this is how Ìyábọ̀ Òjó posted it on Gistlover and amẹ̀bọ̀ this is it's me that cover this thing because this is my own page ṣó ti yín èmi ni mo cancel eléyìí torí pé mo fẹ́ fi wọ̀nyí nọ́mbà ọlọ́pàá rèé secret code ilé ọ̀dọ̀ mi rèé VIP number mi rèé tó wà attach mọ́ account details mi if anything happen to my account details or my house Ìyábọ̀ Òjó should be responsible. ó ti yín ẹ dẹ̀ má gbàgbé pé wọ́n jọ ń share pẹ̀lú Esabod àti gbogbo wọn ni if anything happen to my account details if any Yahoo money is being deposited into my account or the money in my account will be wiped off Ìyábọ̀ Òjó will be responsible. ó ti yín so títí Ìyábọ̀ Òjó lélẹ̀ ẹ ti rí under amẹ̀bọ̀ Gistlover àti Gistlover Ìyábọ̀ Òjó post ẹ̀ sí so títí new client Ìyábọ̀ Òjó lélẹ̀ ṣáàrí pé ó ti gbé phone number ọlọ́pàá síta wọ́n wá sáàbọ̀ ọlọ́pàá yẹn ní orí online. the more ìṣàlàyé the more you ṣẹ̀sìn Ìyábọ̀ Òjó ṣe ti rí o ẹ ti rí tó bá dẹ̀yàn la tẹ́nibọ̀dì bá rí ẹ̀wọ̀n he àbí anything kò ń ṣe Lizzy o Ìyábọ̀ Òjó àti Dorcas ni o that is what I want to show you guys in case anything happen I am showing you this now the document she filed I mean Dorcas and Ìyábọ̀ Òjó this new document they posted this morning to me I can authoritatively tell you that it is a fraud. It is not genuine. The one Dorcas and Ìyábọ̀ Òjó posted this morning, it is a fraud. The one Esabod posted, it is a fraud. It is not genuine. Fundamental can only come before Nigerian police proceeded to court. Am I communicating? Nǹkan tí Ìyábọ̀ Òjó lọ gbà fún Naira Marley àti Sam Larry lélẹ̀. Tí Naira Marley àti Sam Larry ò bá smart bí Lizzy Anjorin. Am I communicating? Tí Sam Larry àti Naira Marley àti Baba Mohbad, if they are not as smart as Lizzy Anjorin, this is what Ìyábọ̀ Òjó obtained. It will be signed by September when court commence. Number one, the reason why this can be regarded as fraud is this. The case of Ìyábọ̀ Òjó and Dorcas has proceeded to court already. There is nothing like fundamental. After court is being proceeded to court. Everybody will meet in court. The reason why Dorcas and Ìyábọ̀ Òjó did this is that they want to create an awareness for more donations. And the person that sent or the person that posted Nigerian police phone number may be prosecuted for it. Maybe may not be prosecuted. In case the person that posted this number, the owner of this fundamental, is being prosecuted. Now, Dorcas and Ìyábọ̀ Òjó will always bring her children if she has gotten 1, 2, or 3
Iyabo Ojo and Dorcas will bring those children for further donation. When the time comes, don't donate to Dorcas and Iyabo Ojo. Do not what? Do not donate to Dorcas and Iyabo Ojo because it has spiritual consequence. As you can see, it's Iyabo Ojo and Dorcas that posted this Nigerian police officer on a case that has been already proceeded to court. Ẹjọ́ là ń bó gbòòrò ká tó sá o. Owó naira bet ni picture yẹn la fi ṣe owó naira bet, inú owó naira bet ni picture yẹn wà. Olórí burúkú ni Iyabo Ojo tó máa gbọ́mọ sí ẹnu kàsé ni mo wà yìí. Iyabo Ojo olórí burúkú ni ẹ tó máa gbọ́mọ sí. Ẹ ti rí Fọlákẹ́ Ajéyẹmí Adéníran wá wò ó dùn wọ́n bí mo ṣe tó àṣírí wọn. Ó dùn má wọrí má rí bọ̀ jẹ́ kí n gbé kámẹ́rà ẹ̀yin ẹ dúró síbi tẹ́ dúró sí yẹn. Ó dùn ẹ wá wò ó dùn mú bọ̀ ṣáà dúró bẹ́ẹ̀ yẹn ẹ ṣáà wò dùn mú bọ̀ mú bọ̀ ìrìwọ́ má lọ bẹ̀ yẹn padà sẹ́yìn padà báyìí mò ń bọ̀ ẹ wá wò ó dùn wò wá rí pé mo tú àṣírí wọn orí wọn ti rélé èké is my hobby ṣé ti rí olórí burúkú ni Eliza àwọn ọmọ Iyabo Ojo ti ṣòfò ọmọ ẹ ó dùn ó rí pé mo ti tú àṣírí àwọn olórí burúkú ni àwọn ìran ẹ eke bínú ẹ ó lè bẹ̀rẹ̀ ẹ ra lọ báyìí ni bóyá bá ń tọ́ mọ́ ó dùn so in case tí Iyabo Ojo àti Dorcas bá ti gbé ẹ mọ̀ wípé to have posted Nigerian police officers phone number while a case is already in court and you have the audacity to post Nigerian police number is the same thing as posting the judge number. So and the AIG already is part of this petition and it was posted, and thank God this is a victory. I swear down. As a Lizzy Anjorin, congratulations to you. This is a victory. Sherry pẹ̀lẹ́ I ṣẹ̀ṣẹ̀ get it. Pẹ̀lẹ́ ẹ jẹ́ kí n máa lọ, have a lot to do. Mo ṣì ń padà wá ṣe show. Kí nìyẹn? Kí ni? Irọ́ ọlọ́kadà kan báyìí la wá rí o. Ọlọ́kadà yẹn ó ní pẹ̀lẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ get it ní gbẹ̀. Ṣé lọ́kadà yẹn jábọ́ sínú gọ́tà ńlá. Mo ń wá fídíò yẹn gan. To pay you and you did not. No, this is not about paying. This may comes with jail time. This instrument does not know anything. And the reason why Dorcas went to go and rent another house for this instrument is because Dorcas knew that everything she's doing, she may not succeed. You know, that she may go to journey of no return. It depends. But there's no fundament. There's nothing like fundamental when a case is already in court. You don't understand. And if DPP, if Lagos DPP or federal DPP throw this kind of case out, we will hold the government accountable for it. You don't understand. We will hold the government accountable for it. We will hold the DPP accountable. The case is already on internet. And evidences has been obtained. And the case is already in front of the court. You don't get. So if DPP strike this case out, the government will give an accountable for it. You know, DPP has done a lot of damages already. But we decide to keep quiet. We will watch the enemies of the DPP that are pushing them to do all those things. When your enemy, DPP, àwọn ọ̀tá yín tó ń tì yín ṣe aburú yìí. Ṣé rí gbogbo aburú tẹ́ ṣe yẹn, òkú Mohbad ń bọ̀ ní next election.
Ìdúmọ̀tà case ó ń bọ̀ ní next election. Gbogbo àwọn case tẹ́ fi ọ́fíìsì yín ṣàbùrú sí, they are coming in next election. Ṣebí àwọn tó ṣiṣẹ́ fún election yìí lẹ́yìn náà team up àbí? Iyabo Ojo and Gistlover is bringing everything. We will be here, Mama Woyin. So this type of case is not a case DPP can. This is an evidence. A money was involved. A material thing was involved. And the case has been proceeded to court. If Iyabo Ojo's hands are clean, if DPP hands are clean, if the DPP are not working with Gistlover and Iyabo Ojo, then they should stay out. Let the court do their work. Allegedly, if the DPP hands are clean, you know, this kind of case should go to court. Let court examine both evidence. If she has not committed anything, then she's free to go. If she committed, then let her will be done. At least if the DPP and the Nigerian necessary offices have done something with Iyabo Ojo, it will not get to case of using Mohbad deaths to collect donation. Imagine Iyabo Ojo going to DJ Splash to go and consult the innocent boy, the sick boy, to be collecting donations. And if we did not speak up, Iyabo Ojo would have locked that boy up again. Alo lórí burúkú ni Iyabo Ojo sẹ. Lórí burúkú ni Iyabo Ojo. Which of the bags? We have lovely things here. Ó ti ẹ̀yin nǹkan tí mi sọ. Àwa ò ní interest nínú kéèyàn kan lọ ẹ̀wọ̀n. Àwa ò ní interest nínú kan àbí. Ǹgbà tí ẹ̀rí Lizzy Anjorin kó wá post èèyàn bí tí wọ́n ti fi handcuff sí èèyàn lọ́wọ́. I don't do that shit. I don't do it. Zazu, ẹ bá mi tag Zazu. Ẹ bá mi tag Zazu. Kí n tó máa lọ. So, kí n tó máa lọ, ẹ jẹ́ kí n kà. Only take notice that this honorable court will be moved on. Ṣé kò tí ti date ni? Ẹ wá bá mi wò, ṣé wọ́n ti fix date ni? Ẹ wo kéèsì. Ń bọ̀ ẹjọ́ ẹ má bẹ̀rù. Take note that this Ekpano yẹn fún mi again ẹjọ́. Honorable court we moved on. Orí internet láti rí o. Bá mi pàjọ here. Pa now. Honorable court we moved on so date at the hours of kinikan in the afternoon soon thereafter. Kò tí ní date ni. Oh, ti Iyabo Ojo tún tà sí. Ẹ má bí àwọn ọmọ pé kò tí ní date. Counsel may be heard on behalf of applicants praying this honorable. This is case is already in court. Case is already in court. The case in court is the AIG or the IG versus this person. So he is a fraud. But the case is already in court. The case is already in court. The case is already in court. When a case is only another enforcement applicant fundamental right for liberty, blah blah, another clinic, another directing the first respondent to render public apology to applicants. Ṣé applicant ni tó gbowó àti machine? Ṣé tó gbowó àti machine? Ẹni tó gbowó àti machine. Ẹni tó ń fi mí gbowó lábẹ́ Facebook. Màá tún wá apology. Màá tún wá sọ. Ẹ̀ẹ́dẹ̀ sọ fún mi kí n má sọ̀rọ̀ mọ́. Ẹ jẹ́ tètè máa bẹ̀bẹ̀ yín láti sin. Ẹ má bínú. I am hereby apologizing, apologication. Ẹ má èmi o. Máa san 500 million. Iyabo Ojo kúkú wá gba ṣọ́ọ̀bù mi. Dorcas kúkú máa bọ̀ wá gba ṣọ́ọ̀bù mi. Máa bọ̀.
Ìyábọ̀ Òjó máa bọ̀ kúkú wá gba ṣọ́ọ̀bù mi èmi ò máa apologizing 500 million okay èyí tẹ́ gbàǹjọ́ yìí ò tó for the inhuman and degrading treatment melted out to the applicant the sum of 5 million naira only jointly and severally against ẹ má bínú apology o ẹ bá mi tag Zazu hello sir mo no tá bá dá wọn public le bọ̀dá ẹ má sọ bẹ́ẹ̀ o ńgbà tó bá lọ ṣe ìyá àbèjì fún àbí tí wọ́n bá lọ sílùú ńlá anybody má dárúkọ mi o mo mọ tí mo ṣe ògòdà àwọn kéèsì kan wà ẹ lè rí bí no case hold on sir sir ẹ má gbọ́ sir okay but I agree with you sir ṣẹ́rí ẹ má gbọ́ ṣẹ́rí tèmi yé mi àwọn kan máa rò pé kíní tó post yẹn òtítọ́ ni then ṣe mọ̀ pé àwọn tó rán síta kí lẹ sọ ó yẹ kó ti yé yín ó ti yé yín ṣe rí the last time ṣe ń gbọ́ mi ńgbà tí ó gba gúdígúdí tó padà wá ọjọ́ tó wá àwọn èèyàn ní kán ṣe mo ní rọ́ mi ṣe mo ní tèmi yé mi ó dà ẹ bá mi tàgì portable bí ó dà Ìyábọ̀ Òjó ojú tiẹ̀ o dọ́là àmọ́ tó pa Ìyá Ìbejì àti ìmọ̀ tó pa Mohbad Ìyábọ̀ Òjó dọ́kásì àmọ́ tó pa Ìyá Ìbejì àmọ́ tó pa Mohbad dọ́là it's okay so nǹkan tí wọ́n bá mi sọ ni wípé bóyá kéèsì yìí ò ní ẹsẹ̀ lẹ̀ mo wá ní iná ìbá tó lẹ́sẹ̀ lẹ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n mọ̀ pé kéèsì yìí ò ń ṣe kéèsì gidi ẹ jọ̀ọ́ bá àwọn fóònù tí mo fi má lọ gbẹ̀yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ló wá ṣẹlẹ̀ ẹ ó dọ̀nà ẹ má kọjá o ẹ bọ̀dẹ̀ ṣàdó bẹ́ẹ̀ ẹ bá mi tag portable lórí Instagram ẹ bá mi tag portable lórí Instagram ẹ bá mi tag portable lórí Instagram Ìyábọ̀ o tún ṣorí burúkú náà ọdún yìí o tún lulẹ̀ o so nǹkan táwọn sọ ni pé bóyá kéèsì yìí ò lẹ́sẹ̀ lẹ́mọ́ no bá ṣe fojú rò pé nìyẹn pé kéèsì Ìyá Ìbejì kò lẹ́sẹ̀ ńlẹ̀ ńgbà tí Ìyá Ìbejì kú tán tó bá yẹ pé àwọn ayaba Framade AJ ti ṣe public announcement pé anything bá ṣẹlẹ̀ sí Ìyá Ìbejì ẹ mú dọ̀kásì o you don't understand kéèsì Mohbad ṣe o mọ̀ pé bí eré ni tó bá yẹ pé Naira Marley dúró tó ń gbà yẹn kó dárúkọ àwọn tí ó gbé ṣe mo pọ́ǹtì náà Naira Marley ò dárúkọ àwọn tó gbé Mohbad travel kíní yẹn ló fìyà jẹ Naira Marley jù láyé ẹ tó wáyé pé Naira Marley dúró tán pé lágbájá àti lágbájá ló gbé Mohbad travel láti gbà tí kéèsì ẹ ti bẹ̀rẹ̀ ní dé junction yìí irú kéèsì eléyìí ń sìn èmi náà bí ti tèmi you don't understand tán bá mú anybody tọ́lọ́pàá bá arrest anybody nínú tíìmù ẹ tí kéèsì ẹ bá ti proceed lọ sí court tẹ bá wá lọ change ilé ẹni yẹn ẹ ti change ilé ẹni tó gbé lọ kóòtù yẹn ẹ tó wá lọ kọ fundamental one wọ́n fẹ́ pa ọ̀kan rán lẹ́wọ̀n ni meanwhile tẹ́ni yẹn bá kú wọ́n á ní wọ́n ni tó bá tètè sọ̀rọ̀ báyìí number two tó bá lọ ẹ̀wọ̀n wọ́n á ní wọ́n ni so it's better you show Nigerians how they weaponize the person láti lọ sẹ́wọ̀n fúnra rẹ̀ àbí láti lọ kúkú òjijì sọ́dọ̀ àwọn tó gbé lọ ó ti ẹ̀yìn. Ògúnlákáyé ló máa fẹ́ràn Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ yìí yẹ̀pẹ̀ Ògúnlákáyé ọ̀ṣìnrin mọ̀lẹ́ òláṣán lè fẹ́ jẹ̀wẹ̀ olómi ń lè fi mọ̀kímọ̀ bora
á lọ ẹran Ìyábọ̀ Òjó á lọ mọ́ yẹ̀pẹ̀ tọmọtọmọ ẹ̀. Ìyábọ̀ Òjó máa ṣẹ̀sìn kú nínú ẹ̀sìn tó wà yìí, ó máa ṣẹ̀sìn kú ni. Portable, the 1 billion lawsuit àbí ṣé 1 billion ni nítorí pé o kọrin orin yẹn dùn, orin yẹn go viral. Ìyábọ̀ Òjó ló wà lábẹ́ ẹ̀. Jigan ò lè sue ẹ number 1. Jigan ò kì í ṣe official name ẹ̀. Jigan òun nìkan kọ́ ló ń jẹ́ Jigan, orúkọ pọ̀ tó ń jẹ́ Jigan. And Jigan that I know, Jigan will never stoop so low láti gbé ẹ lọ sí court. Torí pé WhatsApp group yẹn is a case ńlá. Kí Ìyábọ̀ Òjó kó ṣorí burúkú ẹ̀ tán kó máa bọ̀ nílé. So Jigan taking Zazu to court might be a trap láti mú ẹ wálẹ̀. Ó lè jẹ́ pé wọ́n ló máa padà forí kó gbogbo ìyà tí Ìyábọ̀ Òjó ṣe. Má rò pé àwọn èèyàn sí lẹ́yìn Zazu o. Gbà pé Zazu máa ń gbàgbé ẹ o. Má rò pé àwọn èèyàn sí ń bẹ̀ o. Bó ṣe gbé Zazu lọ, Zazu ní ẹ̀tọ́ àti slam ẹ̀ fún copyright ẹ̀. Ìlú ń jẹ́ Jigan, ìlú ń jẹ́ Jigan, àwọn èèyàn ń jẹ́ Jigan. Ẹ̀wọ̀n èèyàn kan ló ń jẹ́ Jigan. You don't understand? So Jigan will tread carefully. Mike Ìyábọ̀ Òjó tì ẹ́ ní tìkùtì Jigan. Wọ́n lọ ṣe show fún mi nípa ọmọ kìíní nígbà tí mo ṣe party. I'm still looking for the video. I've not seen it. But pending that time, Ìyábọ̀ Òjó kò rorero gbogbo yín. Tó bá rore gbogbo yín, ṣó máa fi yín sínú admin group tí ò fi yọ ọmọ sí. Tí ò fi yọ ọmọ sí, àwọn customer tèmi ti dé o ẹjọ́ kí wọ́n lọ. Ó ti yé yín. So Jigan wà careful.